Ẹ káàbọ̀ sórí ilé-iṣẹ́ wa ọ̀dẹ̀ ọ̀dùn bí ṣàlàáfíà la bá yín. Yorùbá nation náà ṣe ní o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Yorùbá nation nìkan ló lè ṣe. Bẹ́ẹ̀ ni àti wíwíwí àti sọsọsọ àwọn kan wọn ní ẹnu wa ń rùn, ṣùgbọ́n báyìí ńkọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó jẹ́ kí ojú gbogbo wọn náà rí wàhálà àti ìdààmú tí ojú wa rí nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá nation no going back yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó jẹ́ wípé wọ́n sọ̀pọ́tì wọn Nàìjíríà lẹ́yìn tán ti bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo àwọn fámìlì wọn lọ, tán ti ń jí wọn gbé, tí wọ́n ti ń fi ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn fámìlì àwọn arábí tán go against Yorùbá nation. Ọmọ Yorùbá ni wọ́n o. Lẹ́yìn tán ti bẹ̀rẹ̀ sí ní jí àwọn náà gbé, nígbà náà ni wọ́n ti wá sọjí ara wọn. Lẹ́yìn tí ebi ti fẹ́ yọ ojú ọ̀pọ̀lọpọ̀ wọn bọ́lẹ̀, lẹ́yìn náà ni gbogbo wọn á rí i pé ẹ̀yin ọmọ Yorùbá nation tẹ́ ń pariwo látijọ́ yìí, ẹ mà lójú núkẹ́, ẹ kú iṣẹ́ takuntakun, àṣé tiwa lẹ̀ ń jà dù àṣé tiwa lẹ̀ ń jà fún. Ó ṣẹ̀yẹ wa ni, bẹ́ẹ̀ ni ó ṣẹ̀yẹ wa ni o. A mọ̀ pé tiwa lẹ̀ ń jà fún, a mọ̀ pé bó ṣe máa ríre. Ká nípa ti mọ̀ ni àbá ti tẹ̀lé Yorùbá nation látijọ́ ọjọ́ yìí. Ṣùgbọ́n báyìí o, Yorùbá nation nìkan ló lè ṣe o. Ariwo tí gbogbo wọn pa ń sìn rèé. Pẹ̀lú gbogbo awuyewuye tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè náà, location 419 ó ti yé yín. Nítorí wípé Yorùbá nation ní tàwa, dó a lè bá wọn wà nínú ìlú yẹn o, ṣùgbọ́n àwa la mọ̀ pé àsìkò ti tó. Láti 2014 tó yẹ kán ti jẹ́ ká lọ, òjòrò náà ṣe o, wọ́n dọwọ́rú ni o, ṣùgbọ́n àwa náà a ò ní gbà, nítorí wípé a mọ̀ pé Elédùmarè ó ń bẹ lẹ́yìn wa. Bí Elédùmarè ṣe ń bẹ níwájú wa ló ń bẹ lẹ́yìn wa o. Bẹ́ẹ̀ ni ní báyìí pẹ̀lú awuyewuye tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí, awíwíwí asọsọsọ ó ti wá dójú ẹ̀ báyìí o. Bàbá Tinubu, ẹ bá wa pín ìlú yìí. Bàbá Tinubu, wọn ò máa pín ìlú, kólúkálukú máa lọ tiẹ̀, àbí treaty ó ti pé láti 2014. wọ́n ti ní tá bá ti pé 100 ọdún 100 years pé a ní ẹ̀tọ́ láti sọ pé a fẹ́ lọ. Tí kò bá tẹ́ wa lọ́rùn, a dẹ̀ rí i pé kò tẹ́ wa lọ́rùn. Èèyàn kan tẹ̀ jáde ó pariwo síta pé nígbà tí Idris Abdulkareem olórin ọ̀hún tó pariwo pé Nàìjíríà jàgàjàgà everything skàtàskàtà, nígbà náà ó mà ti ń lọ bí 20 ọdún báyìí. Ó mà ti pẹ́ ìgbà tó máa sọ kinní yìí, Nàìjíríà ò mà bàjẹ́ tó yìí. Ó ti yé ẹ̀yin náà àbí nígbà tó sọ pé Nàìjíríà ó jàgàjàgà everything ó skàtàskàtà, nígbà náà ìlú yìí ò mà bàjẹ́ tó yìí. So kó tó lè jáde ńgbà yẹn pé gbogbo ẹ̀ dàrú ńgbà yẹn, tínú wa tiẹ̀ ń dùn, táwọn kan tẹ̀yìn sọ pé tábà tiẹ̀ lè padà sí rẹ̀jímù tí Buhari tó fi ilẹ̀ kó máa pè wá, káwọn èèyàn tó lè máa pariwo pé káwọn tó lè padà sí irú rẹ̀jímù tá à ń pariwo ńgbà yẹn pé Buhari báyé jẹ́ o, pé rẹ̀jímù ti yẹn ó tún wá dájú eléyìí lọ. Wọ́n táwọn èèyàn tún sọ nìyẹn, kẹ́lẹ̀ mọ̀ ńṣẹlẹ̀ máa mọ̀ wípé ìlú yẹn ò rọgbọ rárá. Àwọn èèyàn dẹ̀ yìí wà ń bẹ̀, báwo lẹ fẹ́ ṣàkóòpù láti ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ wa ti dáyé, kò sẹ́ni tó gbọ́rú ẹ̀ rí pé wọ́n ń ta epo ní 700 naira per litre. Tọ́mátẹ̀ ti sọ fún ẹgbà yẹn gan wà ní pé kò lè ṣẹlẹ̀. Ọdún ayé wo nìyẹn, kò lè ṣẹlẹ̀. About 700 báwo. Gbọ́ rí pé wọ́n ń ta àpò ráìsì ní 90,000 naira. Tọ́mátẹ̀ sọ fún ẹgbà yẹn, ayé ìgbà kan tí wọ́n ń ta ráìsì, tí ráìsì wà ní báàgì ráìsì wà ní 36,000. àwọn èèyàn pé irọ́ o, kò lè ṣẹlẹ̀, ṣe fẹ́ pààyàn ni. Nísìnyí ó ti di 90 times 2,
ẹ̀yin èèyàn wa ×2 àwọn kan tẹ̀ ní ×3 ni ó depend bọ́n yẹn ń tà ládùúgbò tiyín ṣé ẹ rí bẹ́ẹ̀ adẹ̀ ìwà ń bẹ̀ síbẹ̀ àwọn kan ń pariwo pé restructuring la fẹ́ restructuring tó ti fi lélẹ̀ láti ọdún mélòó sẹ́yìn the same restructuring tí gbogbo yín pariwo títí òun la fi bára wa ń bi ta wáyé wọ́n ń jí àwọn èèyàn wa gbé kò sẹ́ni tó sọ anything àwọn olóyìnbó máa ní pé àwọn ìjọba wọ́n lúkèwé wọ́n gbójú dànù bíi pé kò kàn wọ́n ẹ̀yin èèyàn wa ìdí ta fi ń pariwo pé no going back rèé o Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ní báyìí awuyewuye nǹkan tó ń lọ lù Àtíkù náà ti jáde o ó ti ní pé láyé gbogbo tí Gumi wá sọ létà yẹn ẹ̀tàn jẹ́ ni o pé ó dàbí pé àwọn máa tó pé káwọn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu káwọn fún láyè díẹ̀ sí irọ́ ńláńlá ní gbogbo ẹ̀tàn jẹ́ ni o gbogbo ìtàn parọ́ pé ká kàn fún pé bí a kà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láyè díẹ̀ sí kán fi tún lù ṣe àwáwí ní gbogbo ẹ o nǹkan tó fẹ́ ṣe wà lọ́kàn wọn o àwọn olóyìnbó máa ní wọ́n mọ̀ọ́kì ẹ̀ ni wọ́n mọ̀ọ́kì bàbá yẹn àwa dẹ̀ ti sọ fún bàbá àwọn arábí yìí wọ́n ò ṣe gbójúlé ọ àwọn ọmọ Fúlàní wọ́n ń tàn yín ni ẹ yà tètè pín ìlú yìí kó lúkálùkù máa lọ tiẹ̀ tọ́nà tẹ̀ ti fún wa ní opportunity tẹ́ fi wà lórí ipò yìí ẹ bá wa pín torí Ọlọ́run ẹ pín owó tó pẹ́ jù bàbá Tinubu àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ o ní báyìí Àtíkù náà ti jáde síta ó ti ní láyé protest yìí sẹ̀ ó gbọ́dọ̀ wáyé Àtíkù jáde ìyẹn gangan láwuyewuye tó wà ní gbogbo àdúgbò sí Àtíkù ní pé láyé sẹ̀ protest páàní gbà fáwọn ìjọba yìí ara nǹkan tá à ń sọ rèé o òun àti bàbá Bọ́lá Ahmed Tinubu láìpẹ́ ní gbogbo wọn jọ jẹun pọ̀ ìyẹn ò ní pé nǹkan tó wà nínú ọkàn rẹ̀ kó má múṣẹ nǹkan tá a fi ní pé àwọn ọmọ Fúlàní wọn ń ṣe àwọn èèyàn tẹ́ lè bá ṣọ̀rẹ́ ẹ lè jọ wà fún 30 ọdún gan lẹ́yìn 30 ọdún wọn á tún jojú yín náà ni kí ló wá dé tó fi jẹ́ wípé àwa ta jẹ́ pé Yorùbá ta mọ́wọ́ ara wa kí ló dé tá a ṣe fẹ́ ṣàánú ara wa ẹni yẹn pariwo pé ńgbà tí Idris kọ Nàìjíríà jàgàjàgà ìlú yìí ò bàjẹ́ tó yìí o ìlú yìí ò bàjẹ́ tó yìí o ààyè ń fẹ́ràn dídé mu gàrí o nígbà yẹn o à ń fi itan màálù a fi ń run pákó síbẹ̀ ó pariwo jáde ní ọdún náà lọ́hùn-ún wípé ìlú ò dáa sókìlá fẹ́ fi wé ètò ìṣẹ̀lẹ̀ báyìí Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ àti wíwíwí àti fọ̀fọ̀fọ̀ bí ẹ fẹ́ bí ẹ kọ̀ Yorùbá nation nìkan ló lè ṣe o bẹ́ẹ̀ ni Yorùbá nation nìkan ló lè ṣe. ní báyìí Àtíkù ti jáde síta àwọn èèyàn wá ń parọ́ pé Àtíkù ewé ilé tí wọ́n wá ṣe yìí àwọn ò ní pé kó má protest o ṣùgbọ́n jẹ́ káwọn ọmọ ẹ àtàwọn ọmọ ẹ kí àti ìwọ náà àti ìyàwó ẹ kẹ́yìn kọ́kọ́ wà wájú ẹ máa lọ wájú a wà lẹ́yìn yín bẹ́ẹ̀ ni tó bá ti mọ̀ pé bóyá fẹ́ ni ẹ ìwọ náà bọ́ síwájú àwọn èèyàn ti ń gbọ́n sìn ṣẹ́ni gbogbo àwọn ọmọ ọ̀ta tán máa ń lò ń gbà yẹn gbogbo wọn ti gbọ́n pa àwọn ò bọ́ síwájú àwa gan mọ̀ Àtíkù parọ́ pé gbogbo àwọn supporter APC gbogbo wọn gan lebi ń pa gbogbo a mọ̀ pé ebi ń pa àwọn èèyàn ṣùgbọ́n nǹkan táwọn èèyàn wá ń sọ ni pé Àtíkù ìwọ nìṣíwó wájú ìwọ kọ́kọ́ dálẹ̀ a máa tẹ̀lé ẹ lẹ́yìn bẹ́ẹ̀ la máa mọ̀ pé nǹkan tẹ̀ ń dálẹ̀ pé ẹ lọ́wọ́ sí Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu nítorí Ọlọ́run ẹ tètè bá wa pín lù yìí ẹ bá wa pín kó tó pẹ́ jù o èèyàn kan tẹ̀ ń pariwo lánàá pé ọdún kan mà ní APC ṣẹ̀ṣẹ̀ parí yìí ọdún kejì àmọ̀kan tó máa ṣẹlẹ̀ ní tó bá ti pọ́ ọdún kejì báyìí o ọdún kan ló parí tí gbogbo ìdajì ọmọ Nàìjíríà ti kú tán yìí bóyá kan tó parí ọdún kejì bí a kò tẹ̀ ní sí Nàìjíríà mọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu àwa ò lè lajú wálẹ̀ kí tàlùbọ̀ kó wọ́ o ẹ tètè bá wa pín ìlú yìí ìlú ò rọgbọ wọ́n ti ní pé protest tó fẹ́ ṣe yìí
kò ń ṣe torí pé wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ nàìjíríà àbí wọ́n nífẹ̀ẹ́ gbogbo àwọn ọmọ èèyàn ni o, irọ́ ni o. Wọ́n mọ nǹkan tó ń wá o, wọ́n wá bọ́n ṣe máa lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò ni o. Wọ́n fẹ́ fi Fúlàní ara wọn sí so that wọ́n á lè gba ipò. Wọ́n ń tan àwọn èèyàn ni o, tí gbogbo yín náà jáde. Wọ́n fẹ́ fi ebi tó ń pa yín, wọ́n fẹ́ fi rú yín lójú ni o. Ẹ̀yin èèyàn wa, ẹ tètè jára yín o. Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ. Alright, my brother, my sister, this is exactly what it is on today's one. Still on the matter, Yoruba Nation, no going back. Alright, and exactly what it is. If this is your first time, my brother, my sister, of joining us on this channel, try your best possible to subscribe to this channel, like, share. Until I come your way next time, I say bye for now.